kí ló ṣe Raimi tó ń wò bí sanwó nù? wọ́n ti gbá pẹ́nàtì ẹ̀ lọ sí throwing. ṣé lóòótọ́? bẹ́ẹ̀ni. ó lọ bá iléeṣẹ́ kan dòwò pọ̀ àwọn yẹn sọ ẹrù ẹ̀nù ní sísítẹ́ẹ̀mù ẹ̀ bá dàrú bó ṣe ń ṣu ló ń bì bó ṣe ń yasó ló ń gùfẹ̀ kódà làpálàpá ti mú láwọn. ọfà ti bá a. tẹ máa wò ó mo ti sọ fún rí kó wọ́n máa lo AGC ìyẹn courier service tèmi náà máa ń lò ṣe ló kájídì borí bí ẹran imam ó lọ gbẹ́rù ẹ̀ fáwọn àdìmẹ́rù. mo tún sọ fún gbà yẹn pé AGC courier service wọ́n ṣe nationwide delivery ní 1000 naira péré fún àwọn ẹrù tó bá wéè látòrí 0.5 dórí 3 kilogram. wọ́n ṣe same day delivery láàrin èkó wọ́n dẹ̀ ń ṣe next day delivery nationwide. wọ́n ní ọ́fíìsì ní nọ́mbà 9 Milverton Road ní Aba wọ́n dẹ̀ ní ọ́fíìsì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní káàkiri nínú Èkó wọ́n ní ọ́fíìsì ní London wọ́n dẹ̀ ń ṣe worldwide delivery. bá ń bí pé kí ló tún fẹ́. mo ti kọ́gbọ́n náà nìyẹn.